Abẹokuta prophetic invasion 2024. Ó dé. Gbogbo ènìyàn ní pojúpọ̀ ẹ̀túyàyà máa bọ̀ wá síbi ìsọjí ìtagbàgbà alágbára láyé o. Ó máa wáyé ní ọba Ọdẹlẹyẹ park. Sokori orí omi Abẹokuta ìpínlẹ̀ Ògùn. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday October 1 títí wọ Thursday October 3 ọdún yìí láago 4 ìrọ̀lẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí Wolii Ọlọ́run Ísírẹ́lì Ọladele Genesis. The unstoppable Genesis máa gbé sọjí alágbára mi ìlú jìgìjìgì wọ̀lú Abẹokuta. Aragba yamuyamu ìsọjí tí ò yá ẹ̀sìn tàbí ìjọsọ́tọ̀. Wolii Genesis máa gbàdúrà. Iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu mẹ́rìírí máa ṣẹlẹ̀. Ogun aṣẹ́ ìdí ajá ọ̀nà tó di máa la. Agbọ́mọgbẹ́ ìbùkún máa sọ kalẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló máa ní tẹ́símọ́nì. Ẹ pè Genesis sórí 08039403425. ọ̀bọ̀ wá láìpẹ́ má sọ pé wọ́n ò gbọ́. Prophet Délé Ògúndípẹ̀ ní Genesis Global yẹn ó ń bọ̀ ní ìlú Ẹ̀gbá. Jésù retí rẹ̀ jájọ́ pàdé níbẹ̀.